Ó tún kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa o. Ìtàn àti òwe Yorùbá, ẹ ṣé fún ìfẹ́ tí ẹ̀ ń fi hàn sí wa. Ọlọ́run Olódùmarè yóò ní ìfẹ́ yín, ọ̀rọ̀ yín ò sì ní dojúrú. Tòní rèé o. Bí ẹrù ṣe dé orí àkìtàn, òṣùṣù ọwọ̀ ló kábi. Bí ẹrù bó ṣe dé orí àkìtàn. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí a bá gbálẹ̀ tán, lọ́nà kínní kí la fi gbálẹ̀? Òṣùṣù ọwọ̀. A lè fi ẹyọ ìgbálẹ̀ kan. Kí là ń pè ní òṣùṣù ọwọ̀? Èyí ni ìgbálẹ̀ tí a kó pọ̀ tá a fi okùn dì. Ó di òṣùṣù ọwọ̀. Òun la fi gbá gbogbo ìdọ̀tí, gbogbo kọ̀rọ̀ àti kọ́ńdú inú ilé. Àwa kó o dórí àkìtàn. Bàbá wa ń béèrè pé bóò ni gbogbo ẹrù ṣe dórí àkìtàn báyìí. Òṣùṣù ọwọ̀ ní kábì. A lè lo òwe yìí nígbà tí a bá dédé rí ẹnìkan ní ipò kan tí a rò kó lè débẹ̀. Àwa ń wò pé bóò ló ṣe débẹ̀. Ká wo àwọn òṣùṣù ọwọ̀, àwọn wo ló ràn án lọ́wọ́, àwọn wo ló dàbí òṣùṣù ọwọ̀ fún. A wà wípé bẹ́rù ṣe dórí àkìtàn, òṣùṣù ọwọ̀ ní kábì. Bóyá ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀ nínú ilé tá a mẹ́ni tó ṣe, ṣùgbọ́n a fúnra sẹ́nìkan. A lè lo òwe yìí wípé bẹ́rù ti dórí àkìtàn, òṣùṣù ọwọ̀ oníká. Torí gbogbo wa ti mọ̀ pé láìsí òṣùṣù ọwọ̀, ìdọ̀tí inú ilé ò ṣeé gbá, kò sì lè dórí àkìtàn. Àmọ́ oníṣẹ́ ibi, àmọ́ oníwà bí, àmọ́ èèyàn bí, àmọ́ elérò ibi tó lè wu ìwà tó sì lè ṣe iṣẹ́ yìí. Àwọn olóyìnbó ló nǹkan tí wọ́n máa lò fúnrú ẹni bẹ́ẹ̀. Wọ́n á ní suspect. Èyí ni afurasí. A wà wípé bí ẹrù ṣe dé orí àkìtàn, òṣùṣù ọwọ̀ ní kábì. Ẹ ṣé fún gbogbo ìfẹ́ tẹ̀ ń fi hàn sí wa. Olódùmarè ó nífẹ̀ẹ́ tiyín náà. Bẹ́ẹ̀ tí ń láìkì tẹ̀ ń share rẹ̀, ọ̀rọ̀ yín ò ní dojúrú. Ire o.